Taye Gist TV, kindly subscribe. Ọlọ́run o, ìròyìn tí mo gbọ́ nísìnyí ò ní wípé wọ́n ti tú ọba aládé tí wọ́n jí gbé nílùú ìpínlẹ̀ Ondo. Wọ́n náà ti tú ọba náà sílẹ̀. Ẹ wá farabalẹ̀ ẹ já wo fọ́nrán fídíò yìí dáadáa nítorí bí láti mọ sojú abẹ níkò bí kò ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́. Ẹ mọ̀ pé kò pẹ́ la gbọ́ wípé wọ́n jí ọba aládé gbé. Ní ìsìn báyìí wọ́n tún ní wọ́n ti dá ọba aláyé yìí wọ́n ti dá a sílẹ̀ pé kó máa lọlé láyà àtàlàáfíà. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn ò mọ tó ṣẹlẹ̀ tán fi dá ọba aláyé yìí sílẹ̀. Wọ́n ní wípé lóòótọ́ lódodo àti gbọ́ngbà kan rí wípé wọ́n jí ọba aládé yìí gbé wọ́n sì pa á lẹ́yìn ìgbà tí wọ́n sanwó tán. Ṣùgbọ́n ní ìsìn àti kọ̀ǹfàmù báyìí ní ìsìn wípé ọba aláyé sì wà láyé. Wọ́n ti fi wọ́n lẹ́ẹ̀lẹ́. Lóòótọ́ lódodo ni wọ́n jí wọn gbé tòótọ́. Ṣùgbọ́n ní kété báyìí la ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ wípé ìkan lára àwọn èèyàn bíi mọ̀lẹ́bí ọba náà ni àwọn agbésùmọ̀bí pè. Wọ́n bá ní wípé báyìí àwọn ṣetán láti gba owó rọ̀gùnrọ̀gùn láti fi dá ọba yìí sílẹ̀. Léyìí táwọn mọ̀lẹ́bí náà sì ṣe parapọ̀ tán fìmọ̀ ṣọ̀kan tán rẹ́ nìkan tó kọ́ lọ ṣàṣojú láti gbowó náà fáwọn agbésùmọ̀bí ajínigbé báńdíìtì yìí. Níṣẹ́ ni ẹ̀tàn yàn yìí ló bá gbowó lọ. Bó ṣe gbowó débẹ̀ wọ́n dá ọba yìí sílẹ̀. Wọ́n ní ṣùgbọ́n wọn àti rí ẹni tó gbowó yìí lọ o. Wọn wá mọ̀ bóyá wọ́n á mú sílẹ̀ lẹ́yìn ìgbà tó gbowó lẹ̀ tán ni àbí bóyá wọ́n kidnap òun náà fún pé bóyá fẹ́ gba ránsọ́ọ̀mù mìíràn àti ìgbọ́ kankan ní orí ọ̀rọ̀ èèyàn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní pé ọba aláyé wọ́n ti dá a sílẹ̀. Ṣùgbọ́n ọba aláyé yìí ṣe àwọn ẹ̀mọ̀ ó ti pẹ́ tí wọ́n ti jí ọba aláyé yìí gbé. Nítorí náà ọba fẹ́ máa ṣòjòjò. So àwọn àti wá gbé ọba lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìtọ́jú àti ìlera tó péye fún ọba láti fi lè jẹ́ kí àlàáfíà wọn kó jí pépé dáadáa. Ẹ wò ó mẹ́wàá ṣẹlẹ̀ o. Ẹni tí ó wá gbé owó yìí lọ ibi tó wá gúnlẹ̀ sí ibi tó wà ní báyìí ló ti wá di tí ń kọ àwọn èèyàn lóminú. Bí wọ́n bá ṣe wá sọ pé àwọn fẹ́ gbowó ẹ ti gbowó lọ fún wọn. Ibo wá ni ẹni tó wá gbowó lọ ibo wá ló wá wà. A tún jí ẹni tó gbowó lọ gbé ní ìgbà tó gbowó lẹ̀ bẹ́ẹ̀ lọ owó náà fẹ́. Ilé tí wàá dá ìkọ̀mẹ́nú lẹ̀ láàrin àwọn èèyàn pé ẹ dákun ṣé ẹni tó gbowó lọ ǹjọ́ wá jẹ̀bi ni pé òun wá gbowó wá láti fi rescue láti dóòlà ẹ̀mí ọba aláyé. Nítorí àwọn èèyàn ti gbọ́ rúmọ̀sì lọ légbà kan èmi gan gbọ́ rúmọ̀sì yẹn gbà ẹ́ pé wọ́n ti pa ọba aláyé ní ìpínlẹ̀ Ondo tí orí mi sì bù má sọ gbà náà pé báńdíìtì yẹn mọ̀ ya wèrè bí mo pariwo gbà èmi alótúndé àfi lọ́wọ́ alẹ́ bí mo ṣe tún gbọ́ wípé wọ́n ti dá ọba aláyé yìí sílẹ̀ o. Ìdùnnú ṣubú layọ̀ nítòótọ́ ṣùgbọ́n ibo wà ní ká fi ẹni tó gbowó lọ tó lọ rescue ọba ibo ni ká kọ àkáǹtì tiẹ̀ sí ibo ni ká fà àkáǹtì tiẹ̀ sí. Èèyàn tún máa ń sọrí dáná bí. Ẹ wo ọ̀rọ̀ yìí ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ òwe àsámọ̀lélẹ̀ yìí o. Tí bá ń bọ̀ ní ìsìn àfẹ́mọ́ fojú kòrókòró kó mọ̀ máa fojú kòrókòró jẹ mọ́ ni àmọ́ fi ṣe o. Ọba aláyé yìí nípínlẹ̀ Ondo ni wọ́n ní ọba aláyé yìí ti wá. Ẹ sì jí gbé tí gbogbo wa gbọ́ tí gbogbo èèyàn sì mọ̀ tó jẹ́ pé ìròyìn yìí ó di tọrọ fọ́nkálé tí gbogbo èèyàn kò sẹ́ni tí ò mọ̀ pé wọ́n jí ọba aláyé pé wọ́n jí gbé. Báyìí nísìnyí wọ́n ti wá dọ́ba alẹ̀ o wọ́n ti fọba alẹ̀ lẹ́wọ̀ adúpẹ́ fọ́dọ̀hún. Ṣùgbọ́n ó kù báyìí nìbọn ró ẹni tó lọ gbowó lẹ̀lẹ̀ torí àwọn ajínigbé náà owó náà béèrè fún ránsọ́ọ̀mù. Wọ́n ti wá gbowó fún ọ báyìí
ẹni tó gbówó lẹ̀lẹ̀ ó ti dáná òun náà mú o ibi tó wà báyìí ní lónìí bóyá fílẹ̀ lẹ̀ ni o bóyá bó ṣe gbówó lẹ̀lẹ̀ ni wọ́n mú òun ni o àti ìmọ̀ kankan tó tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ èèyàn tá a sáàgbọ́ báyìí náà ni wípé ẹni tó gbówó lẹ̀ wọ́n sì wà lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ọba àlàyé ó ti wà ní ilé ìwòsàn ìtọ́jú tí ń tọ́jú ọba lọ́wọ́ báyìí ní wákàtí pé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ti fi gbà kan gbọ́ rí lúmọ̀sí wípé wọ́n jẹ́ ọba àlàyé gbé báyìí níṣì wọ́n ti fọba àlàyé tán jí gbé lẹ̀ wọ́n pa wọ́n o wọ́n pọ̀ bá o wọ́n ní ọba àlàyé wọ́n sì wà láyọ̀ ẹ wà lókè pẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gan ilé ìwòsàn náà wà wọ́n ṣe ìtọ́jú tó pé àti ètò yẹ fún ọ lọ́wọ́lọ́wọ́ tó bá yẹ gbígbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ lórí Ojútáyé Gist TV níbi láti máa mú lẹ́kùnrẹ́rẹ́ àwọn ìròyìn tí bá ṣe ń lọ lọ́kan ọ̀jọ̀kan ní orílẹ̀-èdè jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wà fún yín o ẹ má gbàgbé láti subscribe láti share láti comment ojú tẹ fi ń wò mí kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi kò ní di èmi ni ti yín tòótọ́ Ojútáyé Gist TV ẹ má gbàgbé láti subscribe kẹ́lẹ̀ share o.